Solutions 100.1 FM. Ìlú Àwẹ̀ ní Òkè Àdó Ìbàdàn. Àwa ìlú Ìbàdàn. Gbogbo Mùsùlùmí ilẹ̀kùn títí sí àpò oríire. Ilẹ̀kùn mẹ́tàlélógún títí sí fún gbogbo alálàájì láti wá ilé olúwa lọ́rùn jọ́sìn láì ní pákáleke ní Al-Marif Olúyọ̀lé Hajj and Umrah Trust Limited. Nípa ẹjẹ́ agbálẹ̀ Al-Marif Olúyọ̀lé Hajj and Umrah Services. Òbí wọn kì í ṣàgbọ̀ fún ọkọ̀ níbi iṣẹ́ hajj àti umrah. Ọ̀pọ̀ tó ti bá wọn rìnrìn àjò hajj nínú ìròyìn. Tọ́ mẹ́bàá wa bọ́ sọ́wọ́ alágbèdá lásìkò yìí. Ẹni tó mọ̀nà ni ẹ tẹ̀lé Al-Marif Olúyọ̀lé Hajj and Umrah Services. Ọ́fíìsì wọn wà ládùúgbò ọlá Shell Petrol Station. Lágbègbè yìí ni àgbègbè géètì Ìbàdàn. Ẹnìmọ̀ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08030817867. Lẹ́ẹ̀kan sí 08030817867. Pẹ̀lú ẹ̀gbẹ́ lẹ́yìn hajj tọ́bìrì Al-Marif Olúyọ̀lé ni màá bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكرانك كيولا أكرانك كيولا أكرانك كيولا الجنة السلام عليكم ورحمة الله وبركاته. À ń fi àsìkò yìí kíra wa káàbọ̀ sórí ètò yín ètò wa Al-Basira eléyìí tí a jẹ máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9. Ètò náà ti dé sórí afẹ́fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run. Àwọn SARS wa tí wọ́n máa ń fún wa ní oúnjẹ ẹ̀mí ní gbogbo àwọn ti wà níbí pẹ̀lú wa. Gbogbo àwọn olólùfẹ́ òdodo ní gbogbo ibi tí a bá wà. Ẹ jẹ́ kí a súnmọ́ tòsí ká tún jọ fi ọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ti alẹ́ yìí lọ. Abẹ́lọ́run Baríkẹ́lá kó san gbogbo wa ní ẹ̀san lórí Allahumma àmín. Àwọn SARS wa tí wọ́n máa sọ̀rọ̀ Ọlọ́run fún wa lálẹ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ fún wa látẹ̀yìnwá. Àwọn náà ní Saf Suleiman bun Ibrahim Abu Ibrahim Ẹ̀sàòkè. Kọ́lọ́run jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó ṣe wá ní Mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́, àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn Mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fi malun wala banun, owó ọmọ
kò ní ṣàǹfààní illa man atallaha biqalbin salim àfẹnitọ́wọ́ pàdé ọlọ́run balikọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àánú ọlọ́run àfi ń bẹ lọ́run, à ń fi ìjọkànṣo rẹ̀ àfi ń bẹ àdánwò tí yóò bá wa tá a fi mú nifaq ojú èjì tá a fi mú pàdé ọlọ́run. Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o. Àdánwò tí yóò bá wa tá a fi pàdé ọlọ́run pẹ̀lú ẹbọ, ọlọ́run má jẹ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o. Wọlá àtọkànṣo ọlọ́run, wọlá gbólóhùn la ilaha illallah. À ń fi àsìkò yìí àfi ń ṣàdúrà fún àwọn òbí wa tí wọ́n bí wa, àní tó ti jáde láyé nínú wọn, ọlọ́run bá ní mójú kúrò láì fi wọn. Àwọn tí ń bẹ láyé, ọlọ́run bá ní wà pẹ̀lú wọn, wọlá àtọkànṣo ọlọ́run. Bákan náà àwọn àfáwà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́, ọlọ́run bá ní foríjì wọn, bá ní mójú kúrò láì fi wọn. Àwọn tí ń bẹ láyé, ọlọ́run bá lẹ́kọ̀ọ́ bá ní wà pẹ̀lú wọn. Bàbá Àgbàní Mádùlì Arabian Nàìjíríà, ọlọ́run gbogbo tí wọ́n fi lẹ́ pátá, ọlọ́run má jẹ́ kó wọ́ bàjẹ́ kankan kọ́kàn, wọlá àtọkànṣo ọlọ́run, wọlá gbólóhùn la ilaha illallah. Gbogbo bàbá wa nílùú Ìbàdàn tí wọ́n bá wa tan ẹ̀sìn, ọlọ́run bá lẹ́kọ̀ọ́lá àwọn tó ti wádìí ìlú kàmọ́ ni wọ́n bá ní foríjì wọn. Àwọn tí ń bẹ láyé má bá ní wà pẹ̀lú wọn. Báwa mọ́ Ìbàdàn, ọlọ́run bá ní wà pẹ̀lú wọn. Iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná. Ìlú Ìbàdàn, ọlọ́run má jẹ́ kó bàjẹ́. Gbogbo ìlú kálukú náà, ọlọ́run má jẹ́ kó dàrú, wọlá àtọkànṣo ọlọ́run. Ní ìjẹjọ́ a ṣàlàyé lórí ọ̀rọ̀ ọdún. Àwọn olóyìnbó wọn pe kíní kan ní feedback. So téèyàn bá ṣe kankan, yóò máa wo pé báwo ni sáwọn èèyàn tá a bá sọ̀rọ̀ yìí sí wọn gbọ́ yé. Akálàṣe àgbọ́yé ọ̀dọ̀ ọlọ́run ló wà. Kódà kò sẹ́dá kan tó lè sọ̀rọ̀ tí wàá sọ pé n tó ń sọ ayé gbọ́dọ̀ gbọ́ yé. So ẹlòmíì lè máa gbọ́ òdì nǹkan míì. Ṣùgbọ́n a rí pé lórí ọ̀rọ̀ oúnjẹ ọdún Christmas, àlàyé ti jẹ́jọ́ yẹn pẹ̀lú feedback tá a rí lọ́dọ̀ àwọn èèyàn. So àwọn èèyàn sábà kọbi ara sí lẹ́yìn tó rà ń ṣe tiwa lọ ni. Ṣùgbọ́n àwọn èèyàn ọ̀sẹ̀ clear sáwọn ní oríṣiríṣi messages, oríṣiríṣi calling tó fi hàn yìí pé ìyẹn ti clear àfàwọn àfọ́ onífẹ̀ẹ́ inú nìkan ló kù. Torí pé ibi tí wọ́n máa gọ sílẹ̀ ni pé sáfẹ́ ń bára wa jà, kì í sọ̀rọ̀ ọjà ń tẹ̀sìn ẹ bá sọ báyìí. So a ti ṣàlàyé lẹ́yìn tó dẹ̀ ti clear aya Quran tó mú wá èyí tí ẹ ń kà tí wọn ò kà bẹ̀rẹ̀ rẹ̀. Ọlọ́run ti ní kí ìyẹn ó yé. Ọba tó ti wá rà fà kan ẹlòmíì tẹ́fùmọ̀ pé ìfẹ́ ẹnu ń bẹ fọ́pọ̀lọpọ̀, kì í jẹ́ pọ́ fẹ́ rẹ́dí àti gbọ́ ọ̀rọ̀ ẹ̀rí o. Nǹkan náà àwọn àfà bọ́ta níjọ́ Christmas. So àwọn alákàn ń pè láfa. So ìyàn wí láwà ní sórí kò mí pé àfà ni o. Ní wọ́n sọ pé ó ní òun ti jẹ́ lónìí, òun ti jẹ́ lónìí báyìí. So ọ̀ya àwọn mọ̀lẹ́kà tó wá kẹsẹ̀ ńlẹ̀ fún ẹbùn òun kóhùn rí ibi tí wọ́n kọ́ sí, sẹ́ǹtì kẹsẹ̀ ńlẹ̀ fún báyìí òun fẹ́ rí ibi tí wọ́n kọ́ sí báyìí. Tí ì bá ṣe pé oúnjẹ tó jẹ kò jọ mọ nǹkan tí ń ṣe mọ́. So nígbà yẹn pé àti àlàálẹ̀ àtàràmù àjẹpapọ̀, ó yẹ ká bi léèrè pé iṣẹ́ olóore tó wọn bá ń tọ́ bá tiẹ̀ rí ṣe náà ṣébi tí wọ́n kọ́ sí wọ́n ti fi hàn sórí bẹ́ẹ̀ báyìí. Tó fi ń béèrè pé ẹ̀yin tẹ́ ń sọ pé kí ni ó yá ẹbùn mú ibi táwọn mọ̀lẹ́kà kọ ìwé ẹ̀ṣẹ̀ wọn sí, ṣé wọ́n ti bọ́ ọmú tí wọ́n fi kọ sí olórí rẹ̀ lẹ̀. Tẹ́lómi ọkàn sáà mọ jam talk lórí social media nígbà tí pé kálukú kù tàn wájú náà ni àtolódo àtẹni tó kéwòn yanjú àtẹni tí ò kéwòn yanjú. So mo lò ẹ ní Facebook ó ti kó kálukú papọ̀ kọ́lọ̀ ń kọ́ sànú. Lónìí n tá a fẹ́ sọ ní àdúrà ọdún, àdúrà New Year. So tí n ta sọ́lọ́ bá jẹ́ tó bá ti yé ká bọ́ síbi àdúrà ọdún àtẹ̀bùn ọdún. Jàmáà n tá a bá sọ tó o bá gbọ́ yé ọláǹfààní àti lè béèrè. N tá a bá sì sọ àwa ń sọ lórí n tá a mọ̀. Torí a lè sọ̀rọ̀ mí ní ìsìnkú súnà mi ò sọ pé tó gbọ́ nǹkan tí wọ́n sọ ọ̀rọ̀ ọmọ. So n tó bá hàn sí wa a sọ kódà kó wò ké sáwọn èèyàn kan ò ní sì gbọ́yé, sáwọn èèyàn ò ní sì gbọ́yé kọ́ lọ́rọ̀ ẹ̀sìn. So ká ṣàlàyé àwọn àpèjúwe tí mo sì ọkọ fẹ́ mú wá ń bẹ̀rẹ̀ ká má bínú. Mo fẹ́ fi ṣàpèjúwe ni o, ká má bínú. Sẹ́mà nígbà tá à ń sọ̀rọ̀ Christmas, a ní àwọn Christian kan máa ń taako aṣọ àwọn ajẹ́rìí Jèhófà, aṣọ àwọn gbá, aṣọ àwọn 7 day, aṣọ àwọn Deeper Life. Ṣe rí bí ó sì wà líkì náà ní bẹ́ngbàǹjà. Báwa mùsùlùmí náà ṣe pín táà náà pín ní títí wákàtí yàtọ̀ ni pé kíbùlà kan náà gbogbo wa ń dojú kọ. Tásìkò òrùn bá tó àjọ kírun papọ̀. Àwọn tá à ń sọ yìí wọn ò lè jọ́sìn papọ̀. Ṣùgbọ́n à ń rí àwọn àpẹẹrẹ nǹkan kọ̀ọ̀kan tí a rárá wọn tí ó gbé ọ̀rọ̀ oúnjẹ Christmas lè rí nínú àwọn àfáà
àmọ́ ibi tí wọ́n bìlọ́ǹgì sí ẹ jẹ́ ìrora pín díẹ̀ sẹ́rí àwọn tẹ̀blígì a lè fi hàn wé bíi ajẹ́rìí nínú Christianity tí a ń pè tẹ̀blígì náà máa ń lọ jáde àwọn ajẹ́rìí náà bí kò máa rìn láti ibì kan bọ́ ibì kan nǹkan kan wọ́n jọ so ẹ rí i pé àwọn ajẹ́rìí náà sì jẹ́ Christmas tẹ̀blígì náà ò lè jẹ́ àwọn bíi Deeper Life fún káfíwé bíi àwọn alùsùnà tó ti yé bá wọn bíi Deeper Life káfíwé bíi alùsùnà nù ti mùsùlùmí ẹ rí i pé àwọn náà ò lè jẹ́ ṣé wàá rà àwọn ẹgbẹ́ ìpè mi náà BCAC rìdíìmù kankan wọ́n jọ àwọn tọ́rí kábàjẹ́ àwọn bíi oúnjálàbí tọ́rí kankankan so àwọn tí wọ́n máa jẹ́ náà nù àwọn oúnjálàbí so àwọn yòókù náà làwọn náà ń jẹ tìbí náà bí àwọn mọ́lúdì yóò sẹ́wọ̀n kí bí ọjọ́ ìbí náà wọ́n fi gbé wọlé káwọn bìnrin fẹ́ sàǹfù tí mo lò fẹ́ fi ṣe clarification ni o torí sì lànà mi ò tún máa ní ọmọ fi tẹ̀blígì wé ajẹ́rìí ọmọ fi kíní kan wé kíní kan so mo ní bíi nàzírù kálukú bí n tá a lè fi jọ pé orí báyìí ẹ rí i pé àti tẹ̀blígì tí mo dákọ àti alùsùnà tí mo dákọ àìsàn àjẹjọ jẹ Christmas ni so bí Deeper Life ní èsè jẹ tí àwọn ajẹ́rìí ní jẹ ṣùgbọ́n àwọn tí ń jẹ ìmìíràn BCAC rìdíìmù kankan so àwọn bí tọ̀dí káàsù bí kankan mọ́ra àwọn náà bí tọ̀dọ̀ tí a náà so àwọn ẹni wọ́n máa ṣe kankan so 2 divided by 2 ó ti gẹ́ra wọn so kò ní di wàhálà ọ̀yẹ́ kẹ́ tí mo fi tí kálukú wá bìlọ́ǹgì sí tí ó fi máa sọ ọ̀rọ̀ tiẹ̀ now lórí crossover night àdúrà ọdún ká bẹ̀rẹ̀ ọdún láti bẹ̀rẹ̀ ṣé ẹ rí ọ̀rọ̀ ti December 31st ó yàtọ̀ sí Christmas ìdájọ́ rẹ̀ yàtọ̀ ẹ máa gbọ́ bó ló ṣe yàtọ̀ ẹ jẹ́ àkọ́kọ́ padà gbogbo wo tó wá fẹ́ gbọ́rọ̀ ẹ̀ mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ dáadáa ṣé rí Yorùbá àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó ti jàpọ̀ mọ́ kíní fún wa rúfù culture ó wà nínú ẹ̀sìn tá a máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí tẹ́ máa bẹ̀rẹ̀ pé kí ló tó fi ṣe nǹkan tó ṣeun wọ́n ní bá a ti máa ń ṣe lọ́dọ̀ wa nù bá a ti máa ń ṣe nínú ọ̀ràn wa nù bá a ti máa ń ṣe nínú ẹ̀yà wa nù níta bá sábà lọ́dọ̀ wa nù. Ìsìláàmù ní nǹkan yẹn èèyàn lè fi ṣẹ̀rí ẹ̀sìn ṣùgbọ́n ní májẹ̀mú lókùrú ìgbà tó bá jẹ́ pé ntọ́ jẹ́ àádá yín yẹn tó jẹ́ ọrùfù yín yẹn kò lọ forí gbáṣẹ́ rí àtọ̀lọ́n kódà nínú gbogbo ìdájọ́ Ọlọ́run tọ́lọ́run bá sọ tí ò bá ti fẹnu àlà sí tí ò fi ẹnu àlà sí nǹkan yẹn Ọlọ́run kàn mú wá lódidi àwọn àáfàá ní culture ìdájọ́ kí ni Yorùbá culture àṣà wa bá ti ń ṣe lọ́dọ̀ wa ilé máa fi ṣẹ̀sìn yẹn àwọn àáfàá ní al-urfu wal-'adatu yurja'u ila kulli wahidin minhuma fi kulli hukmin hakama bihi ash-shari wa lam yahuddahu gbogbo ìdájọ́ tí Ìsìláàmù bá gbé wá bóyá náà ló gbé wá ní o àbánàbí ni o tí ó bá ti fi ẹnu àlà sí alẹ́tọ̀ àti padà sínú kọ́tọ̀ wa pé lápẹẹrẹ Ọlọ́run ní ẹ ṣe dáadáa wabil walidaini ihsana àwọn òbí méjèèjì ẹ ṣe dáadáa sí wọn tó bá wá jẹ́ pé nínú àṣà lọ́dọ̀ ti yí ó ní pé nínú ṣíṣe dáadáa sóbì tàbí tí wọ́n fi mọ̀ pé ọmọ yìí o ọmọ burúkú ni o bóyá nu kọ́tọ̀ tí wọ́n mọ̀ ká ọmọ burúkú lọmọ yìí kò sí dáadáa sóbì rẹ̀ ó yapa òbí ó ní pé tí ò bá lọ bẹ òbí rẹ̀ wò lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́ta bóyá nù àṣà ti yín nù pé ìtí ń yé dára sí ni pé ọgbọ́dọ̀ máa lọ lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́ta sòkun tó wá gbà kọ́ ọmọ yọ ọmọ bú wọn ò ní ó ti pósù mẹ́ta àtọ̀sẹ̀ kan tí ọ̀dọ́ ọmọ bú ni a jẹ́ pé inú ṣẹ̀rẹ́ àdúrà àfáà tí bá ń gbérú àwùjọ yẹn yóò máa ṣàlàyé wábìlì wálìdẹ́yìní ihsana yóò máa ṣàlàyé rẹ̀ yìí pé Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa yọjú sáwọn òbí yín lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta tẹ́nìkan bá béèrè ká níbo lọ́run Kùránì yóò ní Ọlọ́run ní wábìlì wálìdẹ́yìní ihsana Ọlọ́run ní ọ̀ràn yẹn ní kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín o lọ́dọ̀ wá ń bì sí ní ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta ni torí pé Ọlọ́run ò sọ pé ẹ ra búrẹ́dì fún ẹ rí i pé kò fẹ́nu àlà sí dáadáa yẹn nígbà tí ò ti fẹ́nu àlà sí yẹn tí ò ṣàlàyé rẹ̀
pé báyìí a jẹ́ pé ẹ lè lo culture yín lókùrú ìgbà tí culture yẹn ò bá ti tako òfin Ọlọ́run kankan. Tí eléyìí ó bá clear, ibẹ̀ ni mo fẹ́ gbà wọlé tó bá clear. Àwọn culture kan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá tó jẹ́ pé a kọ́ gbọ́dọ̀ gbọ́ yé náà. Yorùbá wọ́n láìkì ìnáwó, Yorùbá wọ́n láìkì ayẹyẹ, Yorùbá wọ́n ní kíkí fún gbogbo nǹkan kọ̀ọ̀kan. Kódà Yorùbá lè kíyàn pa ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú rẹ̀lẹ̀, wọ́n tún nírọ̀lẹ́ lọ́tọ̀, ẹ kú yálẹ̀ta, ẹ kú ọ̀rìnrìn, ẹ kú ọ̀gìnìtìn, ẹ kú òjò, gbogbo nǹkan kọ̀ọ̀kan. Kódà bí Yorùbá ní a kú bẹ̀rẹ̀ ọ̀sẹ̀, a tún kú ọjọ́jọ́ tẹ́pọ̀ yìí, ẹ kú rìn àná, ẹ kú múra ọ̀la. Yorùbá lè tẹ́ bá ní kíkí o, a kú parí ọ̀sẹ̀, a kú ọwọ́ lómi, a kú múra. Wọ́n sáré kò sí nǹkan kankan láyé. Ṣérú Yorùbá tó wá ní eléyìí fún gbogbo nǹkan. Kódà Yorùbá tó kí a kú bẹ̀rẹ̀ oṣù yìí, a kú bẹ̀rẹ̀ ọ̀sẹ̀, a kú parí ọ̀sẹ̀. Àwọn kan wà báwọn tó jẹ́ pé àwọn rí i pé òǹkà ọdún tá à ń lò ó parí. Ìkí Yorùbá wọ́n kàn pé a kú parí ọdún. Ọdún tí wọ́n mí nìyẹn kì í ṣe ìmọ̀ bí mo sì fẹ́ gbé kalẹ̀ o. Kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣòṣà torí pé Yorùbá ló wulẹ̀ ní kíkí. Kí ń dájú àwọn eléyìn à ń bọ̀ ń bẹ̀. Torí kò sẹ́ni tí ọ̀rọ̀ kún náà àwùjọ tó ń wà wọn èkí pé àsìkò mọ́rọ̀ ọ̀sẹ̀, a kú sinmi òní, a kú kíní kan tá a máa kíra wa. Ìyẹn bá pẹ̀lú bí tí mo fẹ́ gbà wọlé ó yẹ káwọn nǹkan kọ̀ọ̀kan kọ́ clear díẹ̀. Ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa àdúrà ọdún, ó ní pé December 31st àwa fẹ́ bọ́ sí January ọdún míì toró ń kà tá ń kànú January, February, March, April, May, June tíjọba ń lò nù. Tọ́lá lónìí ọ̀bọ̀ bẹ́ẹ̀ pé nígbà wọn ní kékeré ó kọ rẹ̀ ẹ máa lo kàlẹ́ndà mi. Ọ̀rọ̀ òǹkà kọ́ ni tá à ń sọ yìí. Àní là ń lò ní everybody fi ń kọ nǹkan. À ń lo òǹkà. Ok. Káwá gbà pé ó di December 31st pa fẹ́ bọ́ sí 2026. Ǹjẹ́ náfìlà òru wà? Ṣé àpè tá bá ti ń sọ̀rọ̀ náfìlà, tá à ń sọ̀rọ̀ àdúrà, a ti ń sọ̀rọ̀ nípa àjọsìn. Ìyí tí má sì pè níjọsìn nínú ẹ̀sìn Ìsìláàmù yìí tó wá jẹ́ pé Ìsìláàmù ló fẹ́ ṣe o, tó wá jẹ́ pé jọsìn ni o, tàòkìfíyà ni. Kí ni ìtumọ̀ tàòkìfíyà? Wà á rẹ́rìí lórí rẹ̀. Kì í tó wá jẹ́ pé ọ̀rẹ́rìí nìkan, ó tún rẹ́rìí pé báwo ló ti ṣe. Báwo ló ti ṣe. Kì í kàn jẹ́ pé wọ́n ní a ṣe. Wọ́n ó tún ṣàlàyé fún ọ bó ti ṣe. Kì í kàn jẹ́ kí wọ́n tú ọ lẹ́ńbẹ̀ ìjọsìn. Wọ́n ṣàlàyé fún ọ. Torí ìpìlẹ̀ ìjọsìn ni pé má ṣe. Ìwọ tó bá fẹ́ ṣe ìjọsìn ìlú ọ̀mẹ́rì wá ká ìpìlẹ̀ ní pọ́lọ̀ ní amájọsìn fún kankan. Tó bá ní mo fẹ́ jọ́sìn fọ́lọ́run kí lẹ̀ rí rẹ ọmọ àyà wà. Bó ló ṣe ní o ṣe ọmọ aláyè wa àìdánù Kùránì tàbí náà àdìsí. Ọlọ́ni ajọ́sìn fún ọmọ àyà rẹ̀ wá. Bó ló ṣe ní ajọ́sìn fún ká kírun ká ṣe báyìí ká máa ń so gbẹ́rẹ́ ká máa ń so ń dè ká máa sì gbá ọ̀sàlàyé rẹ̀. Pé ẹbọ nìyàn eléyìí níjọsìn eléyìí lẹ́bọ. Náà tó bá di ká fẹ́ sọ pé ànábì gẹ́gẹ́ sọ fún wa pé àdùáhù wal ìbàdà. Àdúà tẹ̀ ń wò ìjọsìn ni. Tádùá bá ti jẹ́ ìjọsìn o ò lè dá àdúà ṣe àfi kó o béèrè wọn ò fún ọ manua ni. Manua tó fi ṣàdúà ọ̀dọ̀ ànábì ló ti gbà. Ṣẹ̀ríà ni ó fọ pé tó bá ní 31st á béèrè pé níbo ló ti rẹ́rìí rẹ o. Àti ìlọbi kíkí ni o àti ìlọbi ká celebrate ti ọdún o. Á béèrè pé bo ló ti rẹ́rìí rẹ̀. Ṣé ká wá parí ọdún ṣé kò tó sí kí nìkan ni kò tó. Torí ìntànkà gẹ tó jẹ́ ti Ìsìláàmù kì í ṣe kí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lójú ayé ànábì. Òǹkà kan ni à ń lò kálukú ń fi nǹkan dètàn mọ́lẹ̀ ni. Ìyẹn tó bá rí kó fi dètàn mọ́lẹ̀
ó lè fogun dè mọ́lẹ̀ pé ńgbò wọn bí ọ lẹ́yìn ọdún kẹta tí wọ́n jagun Ojúkù, lẹ́yìn ọdún kẹta tí wọ́n jagun Ọ̀gbàǹgbà, lẹ́yìn ọdún kẹta tí so kálukú ọ̀sà wà nkankan tí ó fi de òǹkà mọ́lẹ̀. So ìjírá tá ń lò wọn ò fi de òǹkà mọ́lẹ̀ láyé Ànábì. Oríṣiríṣi ọ̀nà kálukú ń gbà de òǹkà mọ́lẹ̀ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. Ó fẹ́ pé ọ̀rọ̀ ká de òǹkà mọ́lẹ̀ yẹn ní tó bá wọ̀ kó fi de òǹkà mọ́lẹ̀, ó bá lọ January, ó bá lọ February, kì í sọ pé ṣẹ̀ríà ò gbé January wà. Títí báyìí òǹkà wọn oríṣiríṣi ọ̀nà ní gbà de òǹkà mọ́lẹ̀, kálukú ń gbà de mọ́lẹ̀. Ẹlòmíì ogun ni ó fi rántí, ẹlòmíì ìṣẹ̀lẹ̀ ńlá kan ni àmúlì fi òkè kí ní a fi de bíbí Ànábì mọ́lẹ̀ ọdún eléyìí ṣe bí ọdún tí a gun erin wá sí Káàbà tí a fẹ́ wó Káàbà ni. Okay. Àní ìyẹn tá à ń lò gẹ́ tá a pè ní ti Ìsìláàmù tá a là ń lò hijira. Ǹjẹ́ tá a bá fẹ́ kúrò láti inú hijira kan bọ́ sí hijira mi, ǹjẹ́ náfìlà wà? Ó ò lè rí náà torí pé kì í ṣe kó ṣẹlẹ̀ lójú ayé Ànábì. Bó wá ní ìtọ́ jẹ pé àti ẹ̀tọ́ wá gbà pé ibi tó ti wá gan kò tún dá ṣùgbọ́n sá ń lò. Bó ni wọ́n sọ fún ọ pé kò sí náfìlà? Ní ìtọ́ arítírì ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn sàbí pé Umaru lọ bẹ̀rẹ̀ sí í lò ó. Ìtú Umaru bá sì ṣe ọlẹ́tọ̀ ká ṣe. Tó ti yé báyìí. Ara àwọn tánàbí qualify ni pé ẹsẹ̀ nǹkan tó bá ṣe. Ok, ìntí ẹ wá sí ń gẹ àwárí pé wọ́n parí Zulhijja níparí rẹ̀ o. Àwa fẹ́ bọ́ sí hijira mi o, wọ́n wá kóra wọn jọ. Ivan ní èyí tí ò sí iyèméjì ń bẹ yálà akóra wájọ sórí fídì ni, yálà inú mọ́sálásí ni, yálà náfìlà àdáṣe nítorí kí mo fẹ́ bọ́nú ọdún tuntun míì ni, ìranù ni, bídíà ni, àdàdálẹ̀ ni, ò lè bá a fa alálùbáríkà kankan díẹ̀ pé ẹni tó mọ ti ń ṣe nínú ẹ̀sìn. Torí kò lè rí mú wá àkàwé Yorùbá ní ọmọ sọ pé ẹ̀yin náà wá wò alódìdí ọdún kan àníṣe á béèrè pé ṣé n tó ní káwọn èèyàn bọ̀ lọ́ndì 31st sí ṣèjọsìn ni tó bá ti ní ẹ̀sìn ni sẹ́sìn ni tó bá ti pèlè ẹ̀sìn nùlìsímùká bí dẹ̀lìl wàlà dẹ̀lìl. dínà nabiyyi Muhammadin akhbaru ni'mal matiyatu lil fata asaru. ni'mal matiyatu lil fata asaru. Àfáà ní dínú nàbí ẹ̀sìn tánàbí mú wáyé tó jẹ́ ìsìláàmù yìí àdíìsì láàmà fi ṣe o. Ọlọ́run wí báyìí, ànàbí wí báyìí ni o. ni'mal matiyatu lil fata asaru. Dànsákì ọmọ ènìyàn tó jẹ́ pé n tí fi ń ṣẹ̀sìn rẹ̀ Ọlọ́run wí báyìí, ànàbí wí báyìí ni ẹ bá ń kẹsára sírò ẹni bẹ́ẹ̀. látàrígàbánà ànílẹ̀ hadisi wàhálì. Àfààní sọ ọfẹ́ gbádùn ẹ̀sìn rẹ, má kórìíra àdíìsì, má sì kórìíra àwọn àfáà alùsùnnà tí ń kó ti àdíìsì tó o bá fẹ́ kọ́rọ̀ rẹ̀ ó dàrú, má kórìíra wọn o. fàràyù láìnà wálé hadisi nàárọ̀. Tashbihul baligi nìyẹn. Fàràyù láìlún sórí ká máa fi ìròrí ṣe ẹ̀sìn. Láìlún wọ́n ti pa àdá tashbih rẹ̀, wọ́n pa wájú ìṣàbáyé rẹ̀. Láìlún bí ìgbà téèyàn ń rìn nínú òkun nínú òru lóòkùn bírímù ládùúgbò òbí tí ó mọ̀ tí ó fi lọ fill in the gap tí ó bọ̀nù kòtò tó di jùà fill in the gap yẹn kò ní mọ̀ o. Ẹni tí bá ń fi ìròrí sẹ́sìn tí kàn ní tá a bá wò báyìí ẹ̀yin ní ẹ̀já wò ọdọọdún kan sétorí kiri kan wá Ọlọ́run fi sọ pé kí lórúkọ rẹ̀ ìròrí lásán nìyẹn. Ṣé ẹ̀sìn ni wọ́n kàn sí fáwọn yẹn pé kèésẹ́sì o ẹ wá ṣèranù ní 31st mọ̀júmọ́ 1-1 wà lẹ́ àfàtì bá bọ́ tàti bá ń bọ́ jiyàn á sọ pé sí nǹkan mọ́ ni èèyàn ní káwọn èèyàn wá ṣèranù. Ta ni ó gbọ́ranù tí ó lọ? But ó pè lẹ́sìn bó o ṣe pè lẹ́sìn yẹn á sọ pé ọmọ ẹ̀rì wá torí tó bá ti lè jẹ́sìn ó nídìí ẹ̀rí. Àìmọ́rẹ̀ẹ́rì mú wá fún ìranù lóní káwọn èèyàn wá ṣe. Ẹ̀yin èèyàn ẹ lè lọ ṣèranù 31st mọ̀júmọ́ 1-1 o ẹ má pè ládùúà ẹni ẹ fẹ́ ṣèranù ọdún ẹ fẹ́ nájú lọ ìranù ọdún mọ́júmọ́ 1-1 ṣùgbọ́n kó o pè lẹ́sìn
èmi ọba ìbá ẹ tí ò ṣe mùsùlùmí sọ̀rọ̀ ẹ̀sìn tí a mọ̀ ń sọ alákatakítí ni wọ́n kíní kẹ̀kẹ̀kẹ̀ ṣe rí gbogbo ń bẹ yóò tó yàn bàdé láyé yóò débẹ̀ òótọ́ ọ̀rọ̀ kò séèyàn lòdì ẹ̀pínlẹ̀ òdodo ò séèyàn lòdì béèyàn gbàbẹ̀ lálọ yóò gbàbẹ̀ lábọ̀ gbogbo àwọn tí wọ́n kó gbogbo ẹ̀ mọ́ra wọn tí wọ́n rò pé káwọn olè bá fi dépò sí àpàrà dépò ọ̀hún àwọn tí wọ́n bá ṣe bí wọ́n fi lálì wọn padà pé irọ́ ní ń pa kì í sára wá nǹkan dẹ́mọ ni kì í jẹ́ kí ń gbìjà wá àlùwá ló ń gbò rẹ̀ wọ́n tẹ́ ń lé wọn tó tẹ́ lóko tí bọ́lọ̀ ni. so inter ń sọ ni pé on the 31st tó bá ti jẹ́ pẹ́sìn ni a ní ọ̀mẹ́rì wa ìyẹn ló fi jẹ́ pé gbogbo àwọn tí ń ṣe ẹ rí i pé kò lè wà uniformity láyé kì í ṣe bákan náà ẹ bèrè pé náfìlà rákà mélòó léèyàn yàn lọ́dún 31st ṣé omi lè decide pé rákà méjì ni o láyàn ibo mi tẹ́ mọ́ yan rákà lómi lè ní 6 láyàn ṣé náfìlà àwẹ̀ ìtúnu àwẹ̀ ìdí tá a lọ wọ́n ń kí mẹ́rin ládùúgbò tí mélòó gbogbo ayé ń kí méjì torí pé ẹ̀sìn ni wọ́n ti design rẹ̀ ṣùgbọ́n ní tẹ́ bá ti design fúnra ara yín kò lè papọ̀ inú òjèdè tí mólídìí ọ̀ papọ̀ táwọn èèyàn fi ń ṣe mólídìí sìn torí pé ilẹ̀ design rẹ̀ kì í ṣe tọ́lọ́ wàhálà ẹ̀kan fún ànábì jẹ́ lọ ní kálukú náà mú òótọ́ ọ̀rọ̀ tó bá ti jẹ́ pé kèé sẹ́sìn tó jẹ́ pọ́mọnìyàn ló design rẹ̀ kò lè wà uniformity o kì í ṣe tí wọ́n tẹ̀wọ́ gbọ̀ lágbàáyé táwọn fẹ́ gbààwẹ̀ àwẹ̀jọ́ kan náà là á bẹ̀rẹ̀ kódà bó bẹ́ẹ̀ nìkan bẹ̀rẹ̀ lónìí tẹ́nìkan bẹ̀rẹ̀ lọ́la wẹ́dà ló determine àsìkò kan náà là ń gbààwẹ̀ àsìkò kan náà là ń ṣiléyá torí pé ẹ̀sìn ni ṣùgbọ́n ogun tí èsẹ̀sìn ẹ̀yin lẹ mú déètì pé ń jù bàbá dì ní ọwọ́ àníná nígbò lẹ́sẹ̀lẹ́sẹ̀ ọwọ́ àwọn sẹ́nitọ̀ wọn gbọ́dọ̀ lásìkò kínní ẹja fi mọ́lìdì wá síbẹ̀ ìgbà náà láàrin sẹ́nitọ̀ oníranù kan tí ó wà sọ́dọ̀ wa o so wọ́n yà fi mọ́lìdì sásìkò December torí wọ́n ti tájẹ́tì àwọn tí ó wà lé sáà lè sọ pé gbàwó làwọn kínní kan wà lé ká fi àwẹ̀ wa sí ẹja sáré gbàwẹ̀ wa ní ìsìn kó tó di pé yóò di kínní torí pé sìn ní ẹ̀ lé táǹpà rẹ̀ ntẹ́ ń ṣe yẹn ìṣẹ́sìn ní kálukú fi ń táǹpà rẹ̀ bó ṣe wù ó náfìlà rákà mẹ́rin bẹ ó náfìlà rákà méjì wa kódà fọ́mátì náfìlà yẹn ò tó papọ̀ bọ́dà wa kan bẹ area brother wa ni àwọn tá a bá járọ ọmọ wù mí àmọ́ gbọ́ mi báyìí ẹ ti mẹ́tí mọ̀ ń sọ kò ní di kíní àwọn náà ń gbọ́ mi àwọn náà ní gbọ́ mi báwọn náfìlà rákà méjì náà máa ń lò nígbà táwa lọ́mọ wù mí area brother wa ni so mẹ́tọ̀dù náfìlà àti ẹ̀ tó bá dago 12 tẹ́ bá ti Allahu Akbar tí wọ́n ti ka Fatiha tán tí wọ́n ka súrà tó bá wù wọ́n lé so tí wọ́n bá ti rùkú pé Allahu Akbar ní rùkú wọ́n kàn máìkì náà wọ́n fi sọ̀rọ̀ subhanallah la ilaha illallah Allahu Akbar la ilaha illallah azizu jabaru la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Allahu Akbar láti gbórí òkè subhanallah wọ́n tún sẹ́bẹ̀ wọ́n ti forí kalẹ̀ ṣubúṣubú tí wọ́n tún ti gbọ́ kíníkan ṣubúṣubú ẹ̀dá kò rí náfìlà òdu àwọn ní ọ̀rọ̀ ṣubúṣubú tiẹ̀ ẹlòmíì níbi oní crossover night ìdáfìmọ̀ yìí yàwó dáfìmọ̀ pé ìrànlẹ́ fẹ́ lọ sí láti 31st inú kò sádùá special kankan mọ́rò pọ̀ fẹ́ gbàdúrà ọdún níbi tọ́pìkì tí mo kọ àdúrà ọdún kọ àdúrà 14 ni so on the 31st báyìí ẹlòmíì lọ́dọ̀ tiẹ̀ ó lè ní àdàkẹ́ ni o náfìlà tá a ṣe ẹ máa wò kí báyìí ẹ tún wọ́tún ẹ tún wò sí kálukọ́ sá gbé stáì kan táyìn náà fi rí i pé nǹkan ńlá ń sọ̀kalẹ̀ kò sí nǹkan kan láti sọ̀kalẹ̀ òtún lọ fẹ́ mú o kò sí nǹkan kan 31st yìí ò ní tún ọjọ́ Wednesday mọ̀túnmọ̀ tọ́sí yìí wà láì kò sínú special ọjọ́ kò sínú special ọjọ́ èèyàn ìdájọ́ tàájúdù wọ́n àti ìyáde ẹ̀ lálẹ́ gbogbo àǹdájọ́ tàájúdù ẹ̀ẹ̀kan lóṣù ẹ pàdé wa ní orí fídì bí báyìí kò sínú ẹ̀sìn Ìsìlámù ọlọ́sọ̀ọ̀sẹ̀ wallahi kò sí mbẹ̀ kò sí mbẹ̀ mo fọ́ bàtẹ́ mi bẹ lọ́wọ́ rẹ̀ búra ìtẹ́fì wa mọ̀ nínú ẹ̀rí ẹja lọ ẹ̀rí làákàyè agbọ́dọ̀ clear ọ̀rọ̀ 31st yẹn o ṣe èyí tí mò ń sọ rẹ̀ bí mo ṣe kéré tó tí ìlú mi bá lè ń sọ̀rọ̀ kí bí mo ṣe kéré tó yìí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jù mí lọ ẹ̀yin náà ọmọ ìpè òótọ́ ọ̀rọ̀ lọ́mọ yìí sọ wallahi nínú ìsọ̀lú mi o torí ìlé sọ̀tàn ló ń lù ṣùgbọ́n mo lè sọ̀lú mi Ìbàdàn yìí
nínú Ìbàdàn tá a wà èmi ọ̀sọ́lù mi o gbogbo ìgbà táwa wà ń kéékèèké èmi ọ̀gbọ́njú mọ́bi kankan kódà tó bá wà bóyá ọkàn 100 tí wọ́n ti ń ṣe crossover night ìyẹn tá a gbọ́njúmọ̀ ni pé àwọn àfáà wa máa ń kọ́ àṣàdúrà káàkiri tá a bẹ̀rẹ̀ láti bí alẹ́ 31st tá a mọ̀ káàkiri àwọn olówó ńgbà táwa ń lé kéwò so pé alọ́sàdó ilé a ṣe tó ní 1-1 kì í ṣe pélé ẹnìkan o bí kẹlòmí ni sábà ẹlòmíì lè mú pé ọdún ìparí kábọ̀ wọn ṣàdúrà wọn mọ̀ kọ́ àṣẹ yàsí káàkiri gbà náà so àárọ̀ ọjọ́ on the 1 a mọ̀ lọ́lé tọ̀hún títí ó fi dìrọ̀lẹ́ kálukó kódà ẹlòmíì mọ́ on the 2 àwọn àfáàní máa ń káàkiri so tí wọ́n ti ní fix àsìkò dé ṣùgbọ́n kẹ́nìkan lọ ń pàdé ẹnìkan bì kan irọ́ ni o tó bá wà bíi kẹ́ ẹ máa bóyá yọ kan ìfàtọ̀ ìrántí ìtọ́wà so ń bò lọ́rọ̀ ní crossover night bẹ̀rẹ̀ kálukú kan gbà ni tá a bá wá ṣọ́ra yóò wà dàbí ẹni para ìsìláàmù gan ni nǹkan kan ló bì àwọn èèyàn ń lọ sí inú chọ́ọ̀chì lọ́ndì 31st ẹ jẹ́ káà náà máa ṣe kinní ibi tó ti bẹ̀rẹ̀ nu bí ọ̀rọ̀ orin náà ṣe wọlé nìyẹn o ọ̀rọ̀ orin kíkọ wọ́n fi jókà mọ́ yín lọ wọ́n fi ìlú kó wọn lọ ẹ jẹ́ káà náà máa kọrin Islam in tó pilẹ̀ rẹ̀ nú o alábọ̀ ọrùn ńlọ́dẹ̀wù báyìí o lọ́dàgbádá ìgbà náà gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ nibrosis yombas ní tí wọ́n fi bẹ̀rẹ̀ nìyẹn o pé àwọn èèyàn ti ń forin kó wa lọ orin ò pilẹ̀ níbí kódà àwọn orin táwọn bàbá wa máa ń kọ láyé jọ wákà lásán ni láì nílù ṣé wọn ọ̀rẹ́ ṣìṣe nígbà náà gbogbo yín tẹ̀mọ́ ní ẹja padà sáyà bàbá wa ní táwọn bàbá àtàná sí àwọn bàbá àtàná ò dó ń fújì bí gbogbo ẹ̀yìn àfàṣì dó ń fújì ní ìsìn náà tọ́jú pé tá a bá lò rí ara àfa àwọn kò já sílẹ̀ ní ẹ sì ní apàdà sọ́dọ̀ àwọn bàbá sáwọn bàbá lẹ́wọ́ àjọba wákà làwọn bàbá máa ń dá bẹ́ẹ̀ bá mọ gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ bá mọ gbogbo ẹ̀ bàbá wa mo ti gbàgbé orúkọ bàbá yìí tí a ń bẹ ní Ọ̀ṣun state yìí tí a kọ ìlàlẹ́ àmà mi ṣáàlá ìlàlẹ́ àmà orin táwọn ọmọ gbọ́ngbà kékeré nù àwa tá à ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá iwájú lọ́la ó máa lọ kò mọ nírẹ̀yìn o gbogbo orin ìgbà náà tí wọ́n lùlù sí késẹ́ẹ̀tì ni wọ́n mọ̀ ta ṣe é gbọ́ lù bẹ́ẹ̀. Marisalina kaya Muhammad ilara matan lele alamina Marisalina kaya Muhammad ilara matan lele alamina Muhammadu lẹ́ni tọ́lọ́run rán láláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójú máa bà tí máa a ó máa yìn á ní wọn. Orin táwọn máa ń gbọ́ ń gbà kékeré mọ́ nù sẹ́lù bẹ́ẹ̀ ó fi hàn pé gbogbo tẹ̀yìn ṣe ní ìsìn gan ni ò sí inú ẹ̀sìn afọláta kìlú náà ẹ̀rọ ni àwọn bàbá tẹ́ ní ká pọn padà sọ́dọ̀ wọn lò sẹ́ni páwọn alùsùn náà gẹ́lájà bàbá yẹn báyìí wákà làwọn gbọ́njúmọ̀ tí ẹ máa ń dá tí ò sí lù ń bẹ́ẹ̀ tí wọ́n sọ fún yín pé kò sáwọn olórin láyé àwọn bàbá ni kò sí jìtá ni kò sí sẹ́kẹ̀rẹ̀ àbí sákàrà àbí ò sí omele àbáwọn olórin ò sí àwọn bàrìsítò ò sí láyé àwọn kọ̀nì tó sí bẹ́ẹ̀ àwọn ipa kò sí bẹ́ẹ̀ Haruna Sọlá wọn ò sí bẹ́ẹ̀ Yusuf Ọlátúnjí wọn ò sí bẹ́ẹ̀ débi kọ́ àwọn afáàyàn nínú náà wọn ò ní sọ pé ẹ máa kólùbọ̀ lójú agbo níbo lẹ́yìn ti rí ti yín nìsín ẹni tí bá sọ pé ntẹ́ǹsì nìsín gẹ̀rẹ́ ojú kan fẹ́ máa ti pé àwọn èèyàn ti gbà kódà wọ́n ti gbà pé ara ni irinṣẹ́ àfáàní wà sí ni pé kún ó kólù tẹ̀lé ṣé báwọn bá ń ṣe rí nu crossover náà ò sí ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo náfìlà òru tẹ̀ ń ṣe káàkiri sọ́wọ́ à ń bẹ̀ ni àwọn tẹ́ ẹ lè mú gàn láwọn ọmọ kéékèèké tí wọn ọmọ tàtà náà o báwa náà sì wá kéré tó èmi ọgbọ̀n júbélé yìí o. àwọn NASFAT àwọn náà tẹ́wọ́ gba crossover night kọ̀ríbù gbà gbogbo àwọn ẹgbẹ́ gbà nínú ẹgbẹ́ tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nínú Islam ní NASFAT wà èrò ọ̀pọ̀ lọ ní jàǹtìrẹrẹ ẹwà dúró owó tí wọ́n kà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ láti bí ọdún bíi 7 sẹ́yìn NASFAT gbé jùlẹ̀ pé kò sí bẹ́ẹ̀ wọ́n rí ìyẹn já dànù ìmí náà ń bẹ tọ́lọ̀ ó tó jẹ́ wọn orí já wọ́n rí ìyẹn já wọ́n sì láwọn ò ṣe mọ́ gbogbo ìyẹn gbé alásàlátù náà tó kù ń bẹ ẹ̀kọ́ sí NASFAT sẹ́yìn wọ́n dínkù nígbà wọ́n já kínní kù ń bẹ àbí wọn ò rí èèyàn mọ́ ẹ jẹ́ mọ́ wo ti àwọn àáfàá tí wọ́n máa tẹ̀yìn ké àdúrà ní kinní kan sí èpè ní ẹsẹ̀ ń gbà náà
àwọn bàbá wa tá à ń sọ ẹ̀ bàbá wo ló kọ́ àwọn èèyàn jọ inú gbogbo bàbá bà ẹ máa dákọ̀ gbogbo àwọn bàbá àpilẹ̀ tí kálukú ń fira wọn tì sí lọ́dọ̀ ṣé bàbá Àgbàlá Múnígo ní akóyàn jọ bàbá Àgbàlá Múnígo tànà Àkàndé Sálàmì ṣé wọ́n ṣe cross over night àbálìfà tòní níbo ni a ti ṣe ìbẹ̀gbọ́ àṣìṣe àbálìfà tòní ṣe ń jò ní tẹ́ni gbẹ̀yìn tẹ́mi gbé wárápá system ni kò sínú Islam bàbá wa ní ìlànà ẹsẹ̀ ṣé wọ́n ṣe cross over night ibi táwọn náà ń tira wá bọ̀ nu ọba tíjọ́ wọn má dùn ìlànà ẹsẹ̀ ló ti kí ó ṣé wọ́n ṣe cross over night àbáwọn àbá tòní tí ẹ gálì fáyìn mọ̀ bí wọ́n ṣe ó ṣe ń ṣe lọ́n wọn ò lè ṣe. ṣé Adam ṣe ń ṣe cross over night ẹ má jẹ́ má dìkà sí ṣe cross over night ṣé Adam ló fi jọ. ṣé o Kamaluddin Adabi rahimahullah wọ́n ṣe cross over night ìwọ tó wájú Adabi tó ṣe cross over night ta ló fi ti ẹjọ́. Àgbàdì Gídómà ẹ máa kà wọ́n lọ ẹ má jẹ́ lọ lọ́rin. ṣé o Abdulbaki níwò alùsùnà paraku ọ̀yá wọ́n ṣe cross over night àbí àbá Mùkọ́dámù Hussein tẹ́gà lèfà ṣe lọ sáwọn àbẹ lẹ́yìn tó ẹkọ́ súnà wọn wà mọ̀rí ọ̀yá bò lọ fẹ́ sọ bàbá wa Sọláwùdín lẹ́dẹ́ wọ́n ṣe cross over night ok ìbúlẹ̀ tí wàá rí àwọn àbátí kálukú sàn kiri ẹ̀kẹ́ ìránu àbá àgbàlagbà jì àgbà àtàwọn ti sìn náà ṣe ń ṣe cross over night gbogbo ẹ̀yàn ọmọ ilé kí ó tẹ̀ bílọ́ǹgì bíi kẹtí mo dá kan àti gbòmí tọ́jà wọn fùrú tó ọba ti ń ṣe ẹ̀yà ládùúgbò tẹ́ ẹ bá ti mọ̀ kánú gbólé kí ó tí mo dá kan tó kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tó ọba ti ń ṣe ẹ sọ fún pé ọmọ àlè ilé kí ó rẹ̀ ni mẹ̀sọ́kọ́ ọmọ àlè àfa àbẹ̀ ni ìwà nkẹjẹ lásán lọ́wọ́ á ṣe kò sí ti ń jẹ́ cross over night ṣé wàá bòtó wọn láwọn èèyàn wà kóra wọn jọ ọlọ́mọ àmójúkò ńlá ìfi wọn ní ọdún tuntun dẹ̀dẹ̀rìn rẹpẹtẹ ńbùlẹ̀ tí ilé lẹ́yìn àmọ́ gbẹ́nà bòtó náà tó pariwo rẹ̀ sòtáwà mọ́ wá lọ mú 31st ẹlòmíì tí wàá gbọ́ àṣìṣọ́ yìí kò sí kódà tọ́wọ́ máa ń jí ṣe tàájúdù níjọ náà sórí wáìsì mọ̀túmọ̀ tọ́ọ̀sì sùn ẹlòmíì ó tún ti wá gbọ́ yóò wò pé ó special Ọlọ́run àtúntì fẹ́ pònú kínní ìranù sórí àwọn tí ẹ ní nǹkan wọn mọ̀ àwọn Christian ló ní nǹkan wọn tí má sì sọ pé nínú ibi tí ẹ̀tàn wà lẹ́kọ̀ọ́ sẹ́tàn ní Islam àwọn ẹsẹ̀ òṣèlú lọ́fẹ́ gbẹ̀tàn wọlé fa jẹ́ sọ fún ogun èkó láyé ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí náà àwọn mùsùlùmí náà tí wọ́n fẹ́ lọ máa gbógun ó máa gbọ́ láwọn ilé ìjọsìn káàkiri báyìí ó máa gbọ́ ní tí wọ́n sọ yìí tí ó bá rí bẹ́ẹ̀ tó bá dọ̀ni 31st ọmọ gbọ́ tí wọ́n sọ pé olúwa ò àti pálásẹ fún ọ ní gbogbo orí burúkú tó gbọ́ ọwọ́ 2025 olúwa jẹ́ kó padà iná ò wọ́n tún padà sọ pé adúpẹ́ pé o ti gbọ́ adúpẹ́ pé o ti gbà bó ti wà láì ìjọsìn tó bá wá lọ́ndì wà ń padà tún máa gbọ́ pé gbogbo ogun tó di màríò sí ọlọ́run tó ní òun ò ní gbà tó tún bọ́ ọwọ́ 2026 ogun ìtẹ́láyé àwọn èèyàn náà first week náà wọ́n ti máa sọ pé àwọn ogun tó tún bọ́ ọwọ́ náà ọdún yìí síbẹ̀ sọ pé ó dúpẹ́ pé o ti gbọ́ ní last week tó tó padà wá ní ó fi hàn pé ogun yẹn máa ń padà ní ogun ìtàn aláì ọmọ Yorùbá àwọn ló sì yẹ ká gbẹ́jú àwọn yẹn dẹ̀ ń kó dìlà ká ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn náà wá fẹ́ dì báwọn àwọn afáàná wà máa kó dì yín kò sí náfìlà kankan o lọ́ndì 31st ìyẹn báwọn kò sádùá special ìwọ tó tún ti gbọ́ náà lómi ò tó wá lọ wò kí ọ̀dà yìí ní lọ àìsàn ṣùgbọ́n nínú ilé tó bá ti adago 12 sí aago 12 ń sọ fún ọ̀pọ̀ ọgbọ́ sínú ọjọ́ kejì inú ìṣẹ̀lẹ̀ Islam sórí bóòrùn ṣe wọ̀ oòrùn ní Sunday báyìí Sunday tá à ń lò yìí bá a ṣe kí máa ń gbé báyìí wà lẹ́ àti bọ́ Monday lọ́dọ̀ Ọlọ́run tó ẹ̀ pọ́nrọ̀ lọ fẹ́ gbàdúrà fún o wulẹ̀ tí ń lo ọjọ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèbò lọ́gbà aago 12 wá nínú ìṣẹ̀lẹ̀ àwájú Ọlọ́run bóòrùn ṣe wọ̀ báyìí àti bọ́jọ́ Monday ọdún yẹn gan ti ń dàlòkú lọ kó tó gbàgbé olúwa 12 into 1 wa aago 12 o'clock so àwọn ìbò kan jiyàn àwọn kan mú 12 àwọn kan mú 1 o'clock àwọn kan ní wà ní ọ̀sẹ̀ gbọ́dọ̀ kéré wọ́n àmọ́ dó ó kù ṣẹ́jú méjì dèdè ní wà pọ́njẹ́ happy new year ọdún tó ti dàlòkù láti aago 7
tó ti wọlé ká sọ pé ọdún gẹ́gẹ́ ni tí kò special kankan. Àwa kù síbi pé sọdún ni tá a lè celebrate kò í ṣe ọdún tá a lè celebrate kì í ṣe ọdún tá a lè celebrate ṣùgbọ́n torí pé ọdún tẹ́ ẹ bá ti pè lọ́dún ó ti dẹ̀sìn. Àmọ́ Yorùbá ní kíkí tọ́pọ̀ akúmúra ọ̀sẹ̀ akúmúra kìnnìkan ìní ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tí ń kíyàn kọ òun ò rí sí pé ọdún pé tẹ̀sìn. Torí kódà ọ̀pọ̀lọpọ̀ wa náà tó máa ṣàdúrà pé kódà kéèyàn bá wà ní kíni wọ́n náà ọ̀sẹ̀ yìí jọ́jọ́ sí ayọ̀ fún mi o yọ jẹ́ kíní kan sẹ́wọ̀n kálukú náà máa ń sọ ọ̀sẹ̀ yìí jọ́jọ́ sí ayọ̀ ẹlòmíì ò sọ pé wọ́n náà nínú ọdún tá a bọ́ sí ọdún tó bọ́ sí yẹ ọdún 2026 ló ń sọ táǹkà jìnnàṣù ti wà ń bẹ̀ ọdún jìnnàṣù ni ó mú ní ọdún òǹkà 2026 ẹlòmíì ò ká nínú ọdún tá a bọ́ sí Ọlọ́run má jẹ́ kí n rádàwó má jẹ́ ní kíní kan kì í ṣe pé ń sọdún bá. Torí pé inú orúfù wa Yorùbá ló wulẹ̀ ní kíkípa kákíyàn akú bẹ̀rẹ̀ ọdún akú àárín ọdún akú kíní kan akú ọ̀rìnrin akú gbá akú àwo tó bá jẹ́ pé tẹ́lẹ̀yìn òní lábá sábìdálẹ̀. Torí pé orúfù ti wa awulẹ̀ máa ń kíyàn. Happy weekend. Kódà ọmọ Yorùbá wọ́n tún ti gbé ìbò ọgbẹ happy weekend happy Salah happy kìnìkan happy ìgbà happy ìjìrà happy gbogbo ẹ̀ tó wàhálà àti kálukú nù ṣùgbọ́n má rí gẹ́gẹ́ bí ọdún tó lè celebrate. Àwọn iléeṣẹ́ kan wà ń bẹ tàbí ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ gan iléeṣẹ́ rédíò la wà ń bẹ so tàbí oníṣòwò wọ́n lè wò pé ok àwọn òṣìṣẹ́ tí wọ́n bá mi ṣe láti bẹ̀rẹ̀ tó fi di 12-month calendar ni wọ́n ń kà. Ok, mo fẹ́ fún ẹ ní gift odidi ọdún kan tí ẹ fi bá mi ṣiṣẹ́ so kí wọ́n fún yẹn ní gift kì í ṣe gift ẹ bọ̀ o ibi tó ti ṣiṣẹ́ ké ọdún kan iléeṣẹ́ mi lè ṣe promo wa tá a máa ń ṣe ìparí ọdún ni ẹ ra kinní kan kẹgbà méjì kì í ṣe pọ̀ ọgbẹ́ so ọdún táwọn míì nìyẹn kì í ṣe ọdún tọ́jẹ́ tẹ̀sí o in táwọn fi ń ṣe kàlẹ́ àwọn ṣàkáǹtì iléeṣẹ́ wa wọ́n sì fẹ́ fáwọn èèyàn lẹ́bùn àtúnṣe promo káwọn èèyàn lè bàbá ara jà eléyìí kò ní í ṣe o inú jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ orúfù so àwọn òkè bò látúnṣe fẹ́ mẹ́tí àwọn kọ́sítọ́mà wa tó jẹ́ pé tó bá di 2026 àtúnjọ máa ṣe kí lórúkọ rẹ̀ papọ̀ àbí iléeṣẹ́ tó ti ń ṣiṣẹ́ wọ́n ní gbà ó nǹkan báyìí àsìkò táwọn máa ń hanu ẹlòmíràn ní ẹ̀wọ̀n òsínlọ́lá lásìkò léyà ṣe léyà náà fi ń ka 12-month calendar wọn. Islam wà láàrin àṣejù àtàṣe ètò èyí tá à ń sọ ó yé wa. So ìmú ní ọdún tẹ̀sìn ìní ọ̀lọ́ ẹ̀bùn nísìn èyí tí a fi sórí pé àwọn iléeṣẹ́ tí wọ́n bá wá ṣiṣẹ́ àwọn kìnnìkan tó bá wá ṣe ẹ fún gbogbo wọn 12-month calendar ti pé àkáǹtì yẹ gbogbo company ó ti mọ sàkáǹtì wọn báyìí tó ìyẹn kò sí aburú kankan níbẹ̀ nípa gbígbarú ẹ̀bùn bẹ́ẹ̀ mo rò pé ọ̀nà tí mo gbà ṣàlàyé ó yẹ kó clear dáadáa so ẹ má lọ cross over night o àmúdètì tààjù kí n clear bẹ́ẹ̀ kí n tó gbà béèrè tó ráfẹ́fà afẹ́fẹ́ bí ìṣẹ́jú mẹ́wàá lẹ́ dáadáa fún béèrè à ń lọ tààjù sáà lè kí papọ̀ níjàmọ́ àsìkò àwẹ̀ ó ní tààjùdù wa ló lè jẹ́ jàmọ́ tánàbí kí fáwọn èèyàn ìyẹn náà tààjùdù náà là ń pè lásámú ló jẹ́ pé kò sásìkò tó ò lè kí látẹ̀yìn ìṣáì ó wá wò lè kí látọ̀ wò lè sọ́dọ̀ òru tẹ́sì kórajọ ànábì kí fáwọn èèyàn ó kí jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta ó kí fún bíjọ́ mélòó kan ń bọ̀ ya kọjáde wá kí hansa àbí jókòó kálukú náà dá kí kẹ mọ́ rò pọ̀rọ̀ àyàn tó ní kẹ́ ẹ tún máa kí papọ̀ ń jẹ̀ mọ́ nínú àwẹ̀ ànábì ò tún kí fódìdí oṣù ká sálà ẹwù ẹ̀sìn àwọn àbáwọ́ sì bọ̀ bẹ́ẹ̀ agbàwẹ̀ mọ́kà sámú ọfàwẹ̀ ẹ̀sùnfò ní nǹkan kan wọ́n fi sojú yẹn lọ rìnrìn ní ìdájọ́ àwẹ̀ ọ̀tọ̀ ìdájọ́ ásámú ọ̀tọ̀ ìwọ tó oníbùkátà tó fẹ́ gbà níwájú Ọlọ́run náà fìlà lásámú kò ní í ṣe pẹ̀lú àwẹ̀ rẹ sáà ti kí wákàtí 5 ẹ tọ́lá náà bí náà tó kí papọ̀ fáwọn yẹn jẹ́ máa tàn fódìdí oṣù ká
so ibi tá a ti rẹ́rìí pé a lè kóra jọ ṣe tàájùdù nù. Ìmí tá a tún lè kóra jọ ṣe ní tàájùdù ó ní tó bá bọ́ sí tí èsì pé amú táìmù accidentally ló ṣẹlẹ̀. Lápẹẹrẹ níjọ́ kan Abdullahi ibn Abbas wà lọ́dọ̀ ànábì ó sùndọ̀ ànábì, so ànábì wàá jí lóru ànábì ṣe náfìlà. Abdullahi ibn Abbas kàn rí ni ó kàn lọ gbági ni ó náà sálùwàlà ó kàn bọ̀ sẹ́gbẹ̀ẹ́ ànábì ni sẹ́wọ̀n kì í ṣe pé ń dá táìmù. Bóyá a lọ sẹ́mínà kan a lọ mọ̀káyàmù kan gbogbo wa pọ̀ ń bẹ̀ àkàwé ẹja jíra wọn tó bá dòru o ìrìn pa wá pọ̀ ẹja jọ ṣe náfìlà papọ̀ ìyẹn yàtọ̀. Ṣùgbọ́n àti mú pé tó bá di Friday tó láti oṣù eléyìí ò sí inú ẹ̀sìn. Every Monday kápádé kò sí inú ẹ̀sìn. Kọ̀ǹdíṣẹ̀ kálí gbogbo àkàbára anu máa sí àṣìṣùn akànjí ni pé ẹja kírun papọ̀ ní jẹ́mọ̀ a lè ṣe tàájùdù papọ̀ kì í ṣe pa mú táìmù tọ́lá ní wá lọ́la accidentally nìyẹn. So ààrẹ rí eléyìí pẹ̀lú ọ̀rọ̀ Abdullahi ibn Abbas tí mo sọ radiyallahu anhu kọ́nà balẹ̀ kọ́lá kó sálẹ̀kùn àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa. Ó jẹ́ àlàyé díẹ̀ so lórí àdúrà ọdún àtẹ̀bùn ọdún síwájú ká tó gbà béèrè ká máa gbọ́. Ní ìjọ Wednesday ní àdúgbò wa ní Fatusi Muslim community nírọ̀lẹ́ àwọn táwa ní fisiniti ibẹ̀ yẹn lẹ́kítọ̀ tá a máa ń ṣe lóṣù mẹ́rin fáwọn obìnrin a máa fi ń sọrí December náà oṣù mẹ́rin kan lọ bọ́ bẹ̀ so yọ wà nírọ̀lẹ́ ní Central Mosque nígbẹ́nà ẹni ibi tó bá ti ń bọ̀ tó bá ti díjọ́ St. Fatusi sọpọ̀ ńlọ ọgbọ́n náà. So ìyẹn ó rọrùn fún gbogbo àwọn ará Fatusi yẹn báwọn tó bá wá díjọ́ Thursday tí ń ṣe on the 1 gbogbo wa àtàrà ọmí ni o àtàrà agbá ni o àfẹ́ká wá lọ́ndì 1 obìnrin ni o program àwọn obìnrin bá ti máa ń ṣe lọ́dọọdún náà kó àlè mọ́ kéde rẹ̀ bá lọ́dọọdún àwọn obìnrin nìkan lọ́ndì 1 so mọ́wùlẹ̀ dùn ní tọ́ bá ti wá bá a ti gbà pé ọ̀nà tó ti ń sọdún lẹ́nu so wá gbọ́rọ̀ lọ inú òfin ní fóúnjẹ lọ kú lọ so wá gbọ́rọ̀ lọ so lọ́ndì 1 àwọn obìnrin àwọn àfáà wa ńláńlá ìlà ń gbé bọ̀ inú wọn ni Dr. Ahmad Ọláìwọlá tí wọ́n jẹ́ Amidul Mahad so wọ́n bọ̀ Sheikh Abdulrahman Mabdul Awwal wọ́n bọ̀ so àwa náà ẹ bá wa pàdé so bá a ti máa ń já lecture mọ́ra wa lọ́wọ́ náà táwọn náà ó tún béèrè ẹni tó bá tó gbà tí ó tún gba nǹkan so níjọ́ Thursday on the 1 fáwọn obìnrin so nìkan so anywhere táwa ti ń bọ̀ má tún máa pè mí pé a fẹ́ béèrè àdẹ́sì ní ńlá tí ń bọ̀ ìwọ náà tó kọ́lẹ̀ anywhere táwa ti ń bọ̀ kò bá jẹ́ ayégun tó bá jẹ́ Fatusi àfẹn tó bá fẹ́ gbà náà ayé tó rò wọlé nǹkan kan kó ló ń lọ ọgbọ́n náà ìgbọ́n náà so ẹ má gbànú dúdú wọlé kó ní ìṣẹ̀lẹ̀ ọgbọ́n náà tàbí kó gbọ́kadà lọ junction gbẹ̀nà gẹ́gẹ́ náà mosque tó wà bẹ́ẹ̀ náà ní Central Mosque ibẹ̀ ní láti aago 9 àárọ̀ so 10 gẹ́gẹ́ ní program ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n dá gbogbo tó bá jẹ́ tọ́lọ́ yẹ kíyàn máa délẹ̀ ní káwọn olùkọ́ ni ó bá wa ń bẹ̀ so a sì kí gbogbo àwa mùsùlùmí tá a wá bí wà sí wa ní gate tí àwọn brothers alùsùnà nínú gate tí wọ́n gbé kalẹ̀ tí Sheikh wa Komarudeen Yunus Akorede tí wọ́n bá wa sọ lórí Nawakidul Islam bó sì yẹ kí inú ọjà ó máa rí inú gbogbo ẹ̀yin inú ọjà yòókù ẹ̀yin náà lọ ní fọ́rọ̀mù àwọn alùsùnà gbogbo àwọn bídíà tí wọ́n kàn máa lùlù rọ́ tí wọ́n kàn máa tágbádá rọ́lẹ̀ kàn máa dáwọ́ ká ọ̀rọ̀ kan fún yín wọ́n wá sọ̀dí mọ́ wá kó olórin wọlé táyà bá tí ìlàlùsùnà náà ọjà wọn èsè o torí pé òótọ́ ọ̀rọ̀ ní ẹ fi wá bá yín sọ wọ́n wá wọ́wọ́ yín o so ìtẹ́gbó tọ́ ti kálukú gbọ̀bí tí ó dé síwájú Ọlọ́run so Ọlọ́run ṣàánú wa yóò ṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa yóò wọlé àjọ kan so rẹ̀ so níjọ́ Wednesday náà prógámù wa lọ́jà àbá kò yí padà o so a ti sọ̀rọ̀ bó ni wọ́n ṣe pa Uthman ibn Affan radiyallahu anhu ọ̀rọ̀ tálílọ̀ kan ní àwọn ọ̀rọ̀ tí máa ń gbomijé lójú èèyàn téèyàn ó fi máa ń pa ẹ̀sìn rẹ̀ dáadáa tí ó sì fi máa tí a ń pè ní Ọlọ́run ní inshallah 4:30 níjọ́ Wednesday lọ́jà àbá òdí tí àwọn aládùúgbò bá tún sí àwọn obìnrin wọ́n ń ṣe tí wọ́n lọ àwa ti gbòòrò táwa ń gbòòrò ká máa bọ̀ wá sí ọjà àbá ṣùgbọ́n tó bá di ọ̀dí wà gbogbo wa pátá ká máa bọ̀ wá sí Ìgbànà inshallah kọ́nà balẹ̀kọ́lá kó sálẹ̀kùn dáadáa wá 09098888993 09098889939 09098889939 tàbí 091 wa alaikum salam 2 mẹ́rin naam sir 2939 náà
Okay, sir. Jẹ́ alẹ́tọ̀ láti máa jíyẹn náà fílà lóru fúnra wa láì jẹ́ pẹ́ ní kẹ̀kẹ́ ta fún wa. Ẹlẹ́ẹ̀kejì, a máa gbẹ̀wẹ̀ ní ìjọ Mọ́ndé àti Bẹ́tàbíjì lọ́tọ̀ náà. Mo ní kí n béèrè. Ká máa wẹ̀ àbí? Ká máa gbà ókè. So ká máa ní náfìlà fúnra wa ní tó bá ti rọ̀ lọ́rùn ẹ̀ dídìde lóru ẹ ṣe náfìlà fúnra yín. Ṣùgbọ́n kì í ṣe irú ọjọ́ tí on the 31st day àmọ́ ògbọ́ special rárá o. Ẹ máa ṣe náfìlà lóru ní tó bá iye tó bá rọ̀yàn lọ́rùn iye ìṣẹ́jú tẹ́ bá rí ẹ lò kẹ́ tó sùn padà kì í ṣe gbogbo òru ẹ fi díẹ̀ sí náfìlà ẹ tó sùn Ọlọ́run ò sọ pé kẹsàáfi gbogbo òru yín kẹ́ fi jí tábàtàbàtà rárá ẹ ṣe náfìlà kò bá jẹ́ ìṣẹ́jú mẹ́wàá lẹ́ bá lè lò ẹ bọ́ lọ́n sọ̀rọ̀ ní tó dájú níjọsìn ní tó ṣe pẹ̀lú jíjáfáfá tó ní máa tó fọ́ọ̀sì ara ẹ̀ ṣe láàrin ìṣẹ́jú méjì tó bọ́ orí oorun padà tó oorun rẹ̀ gan ìjọsìn náà tó ní tó bá ti máa sùn dáadáa. Ẹ̀kejì ó ní Monday Thursday inú súnà nìyẹn wà ká máa gbàwẹ̀ Monday Thursday inú súnà Nàbí sallallahu alaihi wasallam ńlọ́wọ́ 090 hello wa alaikum salam. Alama mi. Yes, sir. 09098889939 091292939. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Okay, mo ń gbọ́. Okay. So tó sì jẹ́ kóbìnrin tó lè tọ́jú rẹ̀ wá bí. So tó wá ti jẹ́ pé kò sí obìnrin tí ó bá ti sóbìnrin tó lè tọ́jú rẹ̀ lálórí lélẹ́yìn ṣùgbọ́n pìlẹ̀ ni pé kóbìnrin ó tọ́jú obìnrin ọkùnrin ó tọ́jú ọkùnrin. So ṣùgbọ́n tí ó bá ti wá sí tó sì la ẹ̀mí lọ ọkùnrin lè tọ́jú rẹ̀. 09098889939 091292939. So nínú nǹkan fẹ́ kápẹ́ àyókè hello. Yeah. Mo ń gbọ́. Ó ti rí o. Olùkẹ́ ẹlòmíràn níbi ká oúnjẹ tí wọ́n máa ń dá kọ́ńjọ́ náà ṣẹ́ra àwọn mùsùlùmí náà bá ń gbé lárugẹ o. Kò sí kì í sọdún bọ́ọ̀dà náà oúnjẹ yìí sí oúnjẹ tó lè máa jẹ o. Kò sí inú rẹ o. Kì í inú ìṣẹ́gun tí mo sọ o. Oúnjẹ kẹ́ adáná ọdún àfikúnra lẹ́nu jọ rárá o. Oúnjẹ lẹ́yìn sí. Mùsùlùmí sì bá wọn dá sí ẹni pé wọ́n wà yẹn ní máa ń dùn díẹ̀ nítorí pé mùsùlùmí náà rí sí gẹ́gẹ́ bí ọdún òun kì í sọdún rẹ. Aláyọ̀jú ràn ní ọ̀nì. Tó bá jọ́dún rẹ ààwẹ̀ bí ọdún mélòó tí ń bọ̀ ò ní bọ́ síbẹ̀. Tó bá jọ́dún rẹ ààwẹ̀ 2002 tó bọ́ sí àsìkò December 11 kò ní bọ́ bẹ̀. Ṣé Ọlọ́run tó wá fọdún ní ìpọ́dún kan rẹ? Sáwẹ̀ àti ilé yá papọ̀. So bí ìyá 2002 àwọn inú Ramadan láti ṣe December láti ṣe 11 kó lè wà kí ìsọdún rẹ ni. O ṣe àgbàwẹ̀ ìjọ náà. Tọ́jọ̀sán. Tó bá jẹ́ pọ́dún ni kìí sọdún lójú kí Ramadan ọ̀gbọ́n bẹ̀ Ramadan bí ya títà bóyá 2030 ní ìṣòro tó ń bọ́ bẹ̀ ní mo ṣe ń wò tí ó bọ̀ bẹ̀ so ọdún rẹ ni yóò tó wá bọ́ bẹ̀ báyìí tó mọ̀ kí ìsọdún rẹ gẹ́gẹ́ ẹ̀rí mi nù tó mọ̀ kí ìsọdún rẹ. Wa alaikum salam wa rahmatullahi. Náà kí lẹ wí? Nǹkan tẹ́ ẹ̀ sọ dáadáa o.
clear so n ta mọ̀ kí n sọ ọdún wa nù ẹ̀rí nù o nídìí wàhálà kankan Ramadan bí kíá 2030 àbí 31 yọ ọ̀bọ̀ sínú àti December 25 àti 11 so lè jọ́dún rẹ kí Ramadan ọ̀bọ̀ bẹ̀ nítorí mọ̀ pé aláyọjú náà alátẹnujẹ ní ọ̀nù tọ́ba àyọjú rẹ ló ṣe ọlọ́wọ́ àwọn ọmọ ìgbìmọ̀ Ramadan wà bá ọkọ nígbà kí ìsọdún rẹ náà báwo ẹ̀kú sára. Sàwẹ́ tọ́sí. Kámú tọ́sí mọ̀túnmọ̀ Friday kò sí inú Ìsìlámù sẹ̀ ká máa mújọ́ kápẹ́jọ́ kan níjọ́ náfìlà kò sí lára ẹ̀sìn wà. Ànàbí ọ̀sọ́ bá ń fún àbá tí ń bọ̀lẹ̀ ti gbọ́. Ànàbí ọ̀sọ́ bá ń fún o. Àdìsí wo kí ló kọ rẹ̀? Àìnú àdìsí wọ ìkàwó kalẹ̀ ká. Ṣé ti gbọ́? Ànàbí ọ̀sọ́ kọ́ máa ṣe nẹ́fìlà ń jọ tọ́ọ̀sì nìkan. Ànàbí ò lè sọ bá ń láyé wàláì. Nítorí dájú ni o. Ẹ farabalẹ̀ máa ka nǹkan mi ò Ọlọ́run ṣàánú wa inshallah á máa pàdé. Gbogbo tí a wí láráyé ti gbọ́, gbogbo èèyàn tó yẹ ká gbà tí ò gbà, gbogbo ọ̀nà tí kábàámọ̀ bánú, ayé tó dojúrú, ẹjọ́ ayé kọ́. Ànábì ló sọ̀rọ̀ dáadáa ògbà òdì tábà tẹ̀lé ká tó lè sinmi. Òdì tábà tẹ̀lé ká tó lè sinmi. Òdì tábà tẹ̀lé ká tó lè sinmi. Alhamdulillahi Rabbil Alamin. Kò ní jùbàlà fún ti alẹ́ òní. Ká má gbàgbé àwọn kéré tí wọ́n ti sọ fún wa síwájú. Wáàsí àwọn obìnrin yóò wáyé ní ọjọ́ Wednesday ní ìrọ̀lẹ́ ní agbègbè Fátúsì ní Ìgbọ̀nà Central Mosque ní aago 4 sókè. Bákan náà ní ọjọ́ Wednesday yẹn bákan náà wáàsí ọjà Aba Central Mosque yẹn náà ń lọ lọ́wọ́ ní aago 4 bákan náà aago 4 àbọ̀ ní ìrọ̀lẹ́ ní mọ́sálásí ọjà Aba. Bákan náà ti àárọ̀ Thursday tí ń ṣe déédéé 1/1/2026 ní aago 9 àárọ̀ pẹ̀lú ìyọ̀látọ́lọ́ ní Ìgbọ̀nà Central Mosque fún gbogbo àwọn obìnrin nìkan pátápátá. So àwọn tájọ mẹ́tò wá sí. Bákan náà àwa tí a bá fẹ́ teach ní school kan vacancy wà tó jẹ́ Islamic school tó sì jẹ́ boarding. So bóyá a ní NC ní tàbí OND àbí HND. So nọ́mbà tí wọ́n bá pè yẹn ká send message síbẹ̀ tàbí àwọn tá a lè kọ́ Quran so dáadáa tàbí Arabic so ká send message inshallah. So àwọn adájọ́ mẹ́tò wá sí gbàyìn Adébáyọ̀ Àmíyù ní ọlọ́wọ́ bọ́tì ni wà tí jẹ́ kẹ́ máa gbọ́ akitikitin ńlẹ̀ àwọn sọ́sọ́rọ̀ ní Suleiman bùn Ibrahim Abu Ibrahim Ẹ̀sà òkè fún ìbéèrè kan àbí kejì a lè pè wọ́n àbí ká text message sórí nọ́mbà àfẹ́ pè síta 010106439 orúkọ tèmi Ridwanullahi Muhammad Jami èké ìmọ̀ ìjọba ìjìnà kà sunna ìpàdé tún di ọjọ́ àlàrúbá pẹ̀lú ọ̀nà àtọ́lọ́ máa